بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء غير المغضوب عليهم ولا الضالين آمين. Adọ́pẹ́ fún Ọlọ́run, àtúnkí Ọlọ́run ọba tó ní kémi àti yín ká tún máa ṣẹ́kù lórílẹ̀ lénìí. Mímọ̀ ṣe wa kọ́, owó Ọlọ́run ló ṣẹ́ wa kù. Ẹ̀dá tí ò bá mọnú wò ni ò ní mọ ẹpẹ́ dá. Gbogbo ipòkípò tẹ́dá bá bára ẹ̀ láyé, ẹ̀dá gbọ́dọ̀ máa dúpẹ́ fún Ọlọ́run. A fi àsìkò yìí dúpẹ́ fún Ọlọ́run fún ṣíṣẹ́ wa kù tó ṣẹ́ wa kù lórílẹ̀ ayé lónìí. Gbogbo ìwọ náà tó ń gbọ́ mi dákun bá ní alhamdulillah, kí wọ́n náà fi dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ṣe ẹ kù lónìí. Àwa tọrọ Ọlọ́run tá ń kí tá ń dúpẹ́ fún àbí kí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó jásí pé òun ló fi èmi àti òun ló fi wá mọ̀nà. Bí kì bá ń ṣọlá Ànábì ni gbogbo wa lónìí àmọ́ ibi tá a bá dojú kọ. Ọlọ́run àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ bá wa ṣe fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kó má mọ lórí Ànábì nìkan, kó má bá wọn sàhábà àtàwọn khulafa ar-rashidun lápapọ̀. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Tó fi kárí gbogbo àwọn ulama, àwọn àfáà tí wọ́n jẹ́ àfẹ́sìn, tí wọ́n gbé òdodo dání tó jásí pé tọ́lọ́run àti tànábì ni wọ́n gbé dání tí wọ́n sọ. Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà Ọlọ́run bá wa ṣe fún wọn. Ọlọ́run àwa fi tiwọn àfi kí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin pẹ̀lú gbólóhùn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀yà wa, ẹ̀yin bàbá wa, ọ̀rọ̀ tá fẹ́ sọ lónìí òun náà ni àwọn wo ni àfẹ́ ẹlẹ́bọ. Ọ̀rọ̀ tá fẹ́ bára wa sọ nìyẹn o. Àwọn wo ni àfẹ́ ẹlẹ́bọ. Àpẹẹrẹ wo lẹ máa rí lára àfáà tẹ́fì máa mọ̀ pé àfáà eléyìí ẹlẹ́bọ ni. Torí a gbọ́dọ̀ máa júwe gbogbo ẹ̀ fẹ́ ìyá wa àtẹ̀yìn bàbá wa kẹ má bàa jì sínú kòtò. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jì sínú kòtò láláì mọ̀ pé àfẹ́ ẹlẹ́bọ lòun bá ṣe, lòun lọ ń sádì. Ohun tá a fi mọ ara wa lónìí òun náà ni pé àwọn òun ni àfẹ́ ẹlẹ́bọ. Báwo la ṣe fẹ́ dáwọn àfẹ́ ẹlẹ́bọ mọ̀? Ṣùgbọ́n kí tó wá wọnú ọ̀rọ̀ náà, mo bá sáré sọ̀rọ̀ kékeré kan. Gbogbo àwọn àfáà àgbà ilẹ̀ Yorùbá, àwọn àfáà onísúfí, kí ló dé? Ṣé gbogbo ẹ̀yin àfáà àgbà nílẹ̀ Yorùbá tẹ́ ń ṣe súfí, ṣé ẹgbàṣẹ́ ayákìlà mọ́ ṣàfàyìn ni? Torí kò wá yé wa. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí
ẹnìkan bá ti wá dìde tó já sí pé òdodo nonítọ̀hún sọ, gbogbo yín ẹ wá dìde ẹ máa pariwo a fún lọ́sẹ̀ kan ó máa kú, a fún lọ́sẹ̀ méjì ó máa wálẹ̀, a fún lọ́dún kan ó máa ṣubú. Kí ló dé ẹ̀yin àfà? Kí ló dé? Kí ni nǹkan tó fà á? ṣé tọ́lọ́run àti tànẹ́bí náà lẹ̀sìn gbé dání? tẹ́nìkan bá wá dìde tó wá gbódodo dání, ẹ wá máa pariwo bó ṣe wà yẹn a fún lọ́sẹ̀ méjì, a fún lọ́dún kan máa wálẹ̀, kò lè ju oṣù kan lọ. Kí ló dé ẹ̀yin àfà? ẹ̀yin àfà onísúfí, ẹ̀yin àfà àgbà ilẹ̀ Yorùbá, kí ló dé? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Alhamdulillah, irú èmi yìí ọmọ yín ni mí, ọmọ yín ni mí. Ó ṣọ̀wọ́n nínú ọmọdé tó dà gẹ́gẹ́ bí irú mi tẹ́ẹ̀rì tí ó jáde tí ó máa sọ̀rọ̀ báyìí, ṣùgbọ́n kò yé mi náà, Ọlọ́run máa fi ìgboyà yẹn sí mi lẹ́mìí ni. Nítorí oníkálukú ní sá tó bá sọ̀rọ̀ báyìí àwọn afẹ́ yẹn burú o, wọ́n máa ṣàṣẹ o, wọ́n máa ṣe kíní kan o, wọ́n máa ṣe gbá o, wọ́n máa ṣàwọ́ o, má sọ̀rọ̀ o. ṣùgbọ́n Ọlọ́run máa fi ìgboyà yẹn sí mi lẹ́mìí, kò yé mi náà, Ọlọ́run máa fi rán mi ni. ló fi já sí pé mi ò bẹ̀rù ẹni kankan yàtọ̀ sí Ọlọ́run mi tó rán mi. nítorí mo gbà wípé la hawla wala quwwata illa billahi, kò sí agbára kan tó yàtọ̀ sí agbára Ọlọ́run. Wàláhì, ẹni tó bá ti gbára ti Ọlọ́run, tó bá ti gbára ti Ọlọ́run, kò sí kankan tó lè ṣe ẹ́. bí mo ṣe wà yìí, ọmọ Ìlọrin ni mí. nínú àwọn agboolé tó já sí pé tí wọ́n di Ìlọrin mú, agboolé tí mo ti jáde jẹ́ kan bẹ̀. nínú àwọn agboolé tó di Ìlọrin mú, agboolé tí mo ti jáde ó jẹ́ kan bẹ̀. ọmọ yín ni mí náà, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ fi mí ṣe nǹkan, lọ́lọ́run máa fi yọ mí kúrò nínú rọ̀bọ̀ rebe, gbogbo àwọn nǹkan bí ẹbọ, gbogbo ọ̀nà tá fi ń gba ẹbọ, tá fi ń gbà ṣẹbọ sọ́lọ́, lọ́lọ́run fi máa yọ mí kúrò ń bẹ̀. kò wá yọ mí kúrò ń bẹ̀ nìkan, ó wá máa gbé mi dìde sáyé pé ọmọdé yìí sọ̀rọ̀ sí gbogbo ayé. nígbàtí àfáwà Saheed Shittu, Ọlọ́run bá ṣàlékún àlàáfíà tẹ̀mí gígùn fún wọn, nígbàtí àfáà náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sinimá jíṣẹ́ Ọlọ́run, tí wọ́n bẹ̀rẹ̀ sinimá jíṣẹ́ Ọlọ́run, gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá wọn pariwo bó ṣe wà yẹn a fún lọ́dún kan, kò lè jọ́dún kan lọ. wọn bí dákó wá sí Nàìjíríà, tó bá wá sí Nàìjíríà ó fẹ́ kú ni. kí ni nǹkan tó ṣẹlẹ̀? ṣé àwọn àfọ òní Súfí ṣe asásí wọn àní ṣe àfọ àtẹ̀ ń ṣe ni? tẹ́bá ti wá rẹ́ni tó gbé òdodo tọ́lọ́ àti tànẹ́bì dání, ẹ wàá dúró ní dúró pé kò ní ju oṣù kan lọ, kò ní ju ọdún méjì lọ. ṣebí ìgbà kalẹ̀ fi pariwo wípé àfáà Saheed Shittu ò gbọ́dọ̀ wá sí Nàìjíríà, kò gbọ́dọ̀ wá sí Nàìjíríà. Oníkùránì òun náà pariwo ńgbà yẹn àwọn tí ń ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá fi lè dé Nàìjíríà báyìí àwọn fẹ́ gbé ni. kí ló wá dé tó jásí pé téèyàn bá ti wá gbé òdodo tọ́lọ́run dání, ẹ máa wá dínà, ẹ máa wá dìde láti fẹ́ pẹ́ni náà, ẹ máa dúró ní dúró pé
ẹ fẹ́ gbẹ́ni náà ṣubú ẹ̀yin àfà onísúfí ẹ̀yin àfà àgbà nílẹ̀ Yorùbá kí ló dé kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan. Àfà Saheed Shittu ẹ ti sà sí wọn kò mú wọn ni o ẹ ti ṣagbára yín bẹ́ẹ̀ ṣe fẹ́ pa Ọlọ́run ò fún yín ṣe ni tọ́lá bá fún yín ṣe ni Àfà Saheed ò ní máa bẹ lónìí gbogbo agbára yín pátá lẹ ti sà lórí àfà ni ṣùgbọ́n Ọlọ́run ò fún yín ṣe ni torí Ọlọ́run ò kí ń fi ẹni tiẹ̀ sílẹ̀ ẹni tí ò bá ti ṣe àbòsí pẹ̀lú Ọlọ́run kò sí bí àwọn ọ̀tá ṣe lè pọ̀ tó onítọ̀hún máa lékè wọn ni gbogbo ẹ̀yin àfà onísúfí ẹ̀yin àfà àgbà nílẹ̀ Yorùbá ẹ ti Àfà Saheed Shittu pé ọmọdé ó fẹ́ baṣẹ́ wa jẹ́ ni ó fẹ́ daṣẹ́ wa rú ó fẹ́ máa já aṣẹ́ wa ẹ ti sà sí Ọlọ́run ò fún yín ṣe. Ọlọ́run tí wọ́n máa gbé mi náà dìde èmi tí mo wá jẹ́ ọmọ yín Ọlọ́run wá máa gbé mi náà dìde pé ṣe bí ọmọ wọn náà ìwọ náà dìde Ọlọ́run ló máa fi gboyà yẹn sí mi lẹ́mìí ó ṣọ̀wọ́n nínú ẹni tí ó jẹ́ ẹgbẹ́ mi tí ó jáde tí ó máa sọ̀rọ̀ báyìí tí ó máa kọ́ di gbogbo nǹkan tí ò dáa ó ṣọ̀wọ́n àti ẹ̀ lè rí ṣùgbọ́n Ọlọ́run máa fi gboyà yẹn sí mi lẹ́mìí. èmi dúpẹ́ tèmi tọ́lọ́ ní kí n yọ kúrò nínú rọ̀bọ̀ rébé iṣẹ́ ẹbọ tẹ́ ń ṣe mo dúpẹ́ fọ́lọ́ tọ́lọ́ ní kí n yọ kúrò ń bẹ̀. gbogbo ẹ̀yin àfà àgbà àwọn àfà sùn nílẹ̀ Yorùbá ìlú èmi náà ń sìn ẹ lè máa pariwo pé kò gbọdọ̀ wá lọ́rin kò gbọdọ̀ wá lọ́rin tó bá wá lọ́rin a máa gbé a máa sàsí ọmọ Ìlọrin ni mí o kò sígbà tí mi ò lè lọ́lú bàbá mi kò sí nǹkan tẹ́nìkan lè ṣe fún mi nígbà tí mo bá ti ṣàbòsí pẹ̀lú Ọlọ́run. ẹ̀yin àfà ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín gangan náà ni pé kí ni nǹkan tó dé tó jẹ́ sí pé ẹni tó bá ti gbódodo dání tí bá ti sòdodo ẹ máa ń fẹ́ dínà dè wọ́n ẹ máa ń fẹ́ pa wọ́n ẹ máa dúró ní dúró pé lágbájá yìí àfùjú kò lè jọ́sẹ̀ kan lọ kò lè jọ ọdún kan lọ títí oṣù méjì. ẹ ti sa gbogbo agbára yín lórí Àfà Saheed Shittu Ọlọ́run ò fún yín ṣe ni. ẹ wo oníkùránì náà oníkùránì àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n jọ ń pariwo tọ́jọ́ ń parọ́ nínú pílátífọ́ọ̀mù tí wọ́n jọ ń parọ́ fúnra wọn lórí pílátífọ́ọ̀mù tí wọ́n jọ ń parọ́ fúnra wọn òun náà pariwo títí ńgbà yẹn kò gbọdọ̀ wá Nàìjíríà tó bá wá Nàìjíríà báyìí àwọn fẹ́ gbé ní kò sí kan tẹ́lẹ̀ ṣe Ọlọ́run wà lẹ́yìn Àfà Saheed bọ́lá ṣe wà lẹ́yìn Àfà Saheed Shittu bẹ́ẹ̀ ni Ọlọ́run náà ṣe wà lẹ́yìn tèmi náà èmi náà ti ń gbọ́ káàkiri ọmọ yẹn ọmọ àṣàṣì ni kò lè ju oṣù kan lọ kò lè ṣe kinní kan nígbà tí mi ò bá ti ṣàbùsí pẹ̀lú Ọlọ́run mi àṣàṣì máa fi hàn mí nígbà tí mi ò bá ti bá yín lo nǹkan dúdú àṣàṣì yín fi lè hàn mí èmi nígbàgbọ́ sọ́lọ́run o ìmánì tẹ́ ẹ̀ ní ìmánì tẹ́yìn ò ní ìmánì tẹ́ ẹ̀ ní ìmánì tẹ́ ẹ̀ níyẹn ìmánì lẹ́ ẹ̀ ní tẹ́ fi ń ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ẹni tó bá ní ìmánì tí ìmánì rẹ̀ bá dúró tó bá dúró ẹ̀ ní ṣe ẹbọ. Ọlọ́run sọ nínú Al-Qur'an Ọlọ́run ní ya ayyuhal ladhina amanu taqullaha wa litanzur nafsun ma qaddamat ligadin Ọlọ́run ní mo pè yín olùgbàgbọ́ òdodo taqullaha Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run
síran wàhálà níyà ní kọ̀kọ̀ ní gbagba wọlé tẹ̀nzúr nọ́fúsún máa kọ́ dàmátìlígàdín kẹwàá wòye sí nǹkan tẹ́ tì síwájú nítorí ọ̀la gbogbo ẹ̀yin àfọ́ àwọn yìí gbogbo ẹ̀yin àfọ́ ẹlẹ́bọ ẹ̀yin àfọ́ onísúfí ṣé nǹkan tẹ́ fẹ́ tì kalẹ̀ fáwọn ọmọ yín nìyẹn ṣé bọ yín náà lè fẹ́ káwọn ọmọ yín bá lọ́wọ́ yín ṣé bọ yín náà lè fẹ́ káwọn ọmọ yín bá lọ́wọ́ yín kí ni nǹkan tẹ́yìn náà fẹ́ tì síwájú tẹ́ fẹ́ káwọn ọmọ yín dé bá ọlọ́run mo dúpẹ́ tèmi o mo dúpẹ́ tèmi tó yọ mí kúrò nínú ṣíṣe bọ ọlọ́run mo dúpẹ́ tèmi káwá wọnú ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ń pé àwọn wo ni àfẹ́ ẹlẹ́bọ àwọn wo ni àfẹ́ ẹlẹ́bọ ọlọ́run la ilaha illallah kí la fi ń dá àfẹ́ ẹlẹ́bọ mọ̀ ọ̀tọ̀ làfẹ́ àgbà ọ̀tọ̀ ni àfẹ́ ẹ̀sìn kì í ṣe pé gbogbo àfẹ́ àgbà náà ni àfẹ́ ẹ̀sìn ó yàtọ̀ síra wọn ó yàtọ̀ gbogbo ẹ̀yin wa ẹ̀yin bàbá wa àkọ́kọ́ nǹkan tẹ́ fi dá àwọn àfẹ́ ẹlẹ́bọ mọ̀ àkọ́kọ́ tẹ́ fi dá àwọn àfẹ́ ẹlẹ́bọ mọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ tó já sí pé kẹ́sì máa mọ̀ pé àfẹ́ eléyìí ò ṣe tẹ̀lé o àfẹ́ eléyìí ò ṣe tẹ̀lé o ọlọ́run sọ nínú Al-Qur'an ọlọ́run ní yá ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihim wala tamutunna illa wa antum muslimun ẹgbẹ́ pọ̀tọ́ ọlọ́run sọ ọlọ́run ní wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun àfi kẹ́ jẹ́ mùsùlùmí àkọ́kọ́ gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣe jálàbí àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n àkọ́kọ́ nìyẹn torí kí ni ló fi jẹ́ àfẹ́ ẹlẹ́bọ torí láti ibi jálàbí tí wọ́n ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti palẹ́kún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti mú ọkàn wọn kúrò lọ́dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti mú wọn jìnnà sọ́lọ́run lórí pílátífọ́ọ̀mù àfáà Saheed Shittu ìyá kan pé ìyá yẹn ní owó táwọn àfáà yẹn gbà lọ́wọ́ òun kò du owó ṣùgbọ́n nǹkan tó dùn òun jù ni pé wọ́n mú òun jìnnà sọ́lọ́run gbogbo àfáà tí bá ṣe jálàbí àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n kí nìdí nítorí tó bá fúnyàn lọ́ṣẹ wípé ọṣẹ yìí ìyá alágbájá gba ọṣẹ yìí kó lọ wẹ̀ tó bá ti wẹ̀ ọṣẹ náà ọjà rẹ̀ máa tà èrò máa yà wá sọ́dọ̀ ẹ ti sọ fẹ́ nìyẹn wípé ọṣẹ yẹn ibẹ̀ lágbára wà nìyẹn ẹ ti sọ fún ẹnìyẹn wípé ọṣẹ yẹn ni ó lè wòsàn láyé ẹ tún máa sọ fún wípé kó má ṣiyèméjì o kó má ṣiyèméjì ẹ ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run gbogbo àwọn àfáà tó ṣe jálàbí àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n irú àfọ́ oníkùránì tó yarí wípé dandan ìdí jálàbí làwọn fẹ́ kú sí àtòhun àtàwọn tí wọ́n jọ ń ṣe tí wọ́n jọ ń pe àwọn lórí plátífọ́ọ̀mù ẹ̀bọ wọn
tí wọ́n jọ ń purọ́ fúnra wọn. Wọ́n yarí títí pé orí ẹbọ iṣẹ́ làwọn fẹ́ kú sí. Ọwọ́ mú jálàbí wọ́n bẹ̀rẹ̀ sí ní twist ẹ̀. Jálàbà yẹjìlìbù a ní nǹkan ò dá nílẹ̀ Yorùbá lé ní kí làwọn èèyàn mọ̀ sí jálàbí. Nǹkan táwọn èèyàn mọ̀ sí jálàbí nílẹ̀ Yorùbá òun náà ni ẹ̀yin àfáà tẹ́ ń dáwọn èèyàn lóhùn. Ẹ wá ń yí tá bá fẹ́ gbé wọnú èdè Lárúbáwá wípé jálàbà ọ̀tọ̀, tá bá fẹ́ gbọ́ èdè Lárúbáwá ọ̀tọ̀, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá lè ní kí làwọn èèyàn mọ̀ sí jálàbí. Ẹ wá ń twist òdodo, ẹ wá ń twist irọ́, ẹ ń twist òdodo, ẹ ń twist irọ́. Oníkùránì ẹ̀yin àtàwọn mọ̀lẹ́bí yín tẹ́jọ́ ń pawọ́ fún wa yín lórí pílátífọ́ọ̀mù, ẹ wá yarí pé orí jálàbí lẹ fẹ́ kú sí. Ẹ tún pawọ́ mọ́ ànábì pé ànábì náà ṣe jálàbí. La ilaha illallah. Wípé ànábì ṣe jálàbí, níbo lẹ ti gbọ́ wípé ànábì fúnyàn lọ́ṣẹ? No, àkọ́kọ́ nìyẹn. Níbo lẹ nínú àyá Kùránì wo ló wà wípé ànábì fúnyàn lọ́ṣẹ? Ibi tó bá wà ẹ̀ lọ mú wá. Wípé Ọlọ́run sọ níbi kan pé ìgbà ànábì ó yá máa fúnyàn lọ́ṣẹ, tọ́yìn bá tún bá sọ́dọ̀ ẹ̀ máa fúnyàn lọ́ṣẹ. Ìzánà jẹ́ ìtumọ̀ rọ̀súrù àtẹ̀múwá. Ó ní kan tọ́lọ́ ń gbà lérò ń bẹ̀, ẹ wá tu nítu ìfẹ́ inú yín. Ẹ̀yin yá wa yín bàbá wa, nítorí kò sẹ́ni tí ó ṣe jálàbí tí ó jókòó ti jálàbí tí ò ní ṣẹbọ. Kò sẹ́ni náà tí ó jókòó ti jálàbí tí ò ní ṣẹbọ. Ọlọ́run dẹ̀ ní wàlá antum, Ọlọ́run ní wàlá tamutunna illa wa antum muslimun. Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí. Ó jásí pé gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń ṣe jálàbí, tẹ́ bá kú sórí jálàbí ṣíṣe, ẹ ní bójú rere Ọlọ́run pàdé, ẹ ní bójú rere Ọlọ́run, ẹ ní bá pàdé. Torí Ọlọ́run ti ní wàlá tamutunna illa wa antum muslimun. Ọlọ́run ní ẹ ò gbọ́dọ̀ kú illa wa antum muslimun àfi kẹ́ jẹ́ mùsùlùmí. Gbogbo ẹ̀yin àfún oníjálàbí ẹ kì í ṣe mùsùlùmí, ẹ kì í ṣe mùsùlùmí. Ẹni tí ò bá rí díẹ̀ ni ó sọ pé kò sí ẹbọ ńbẹ̀. Nǹkan táwa yìí ti ṣe, tá a bá àwọn bàbá wa ní díẹ̀, tá a rí bó ṣe rí, tá a rí gbogbo ìpìlẹ̀, tá a rí gbogbo kan tó wà ń bẹ̀. Ó yẹ kẹ́tì ń ya wá yín bàbá, ó jẹ́ kẹ́tì mọ̀ pé irú ẹni yìí tó já sí pé ìdí jálàbí ló bí sí, ibi jálàbí ló dàgbà sí, ẹ ti mọ̀ pé tó fi wá jáde lónìí wípé jálàbí ò dá mọ́, ó yẹ kẹ́tì mọ̀ pé ó ní kankan tí ò dá nínú jálàbí yẹn tí wọ́n ń ṣe tó fi jẹ́ ẹbọ sọ́lọ́run tó fi ní kò dá. Gbogbo èèyàn fọ́ oníjálàbí, Ọlọ́run sọ pé wala tamutunna illa wa antum muslimun, ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí. Oníkùránì àtẹ̀yìn àti gbogbo yín tẹ́ bá bẹ́ẹ̀ kú, ẹ kì í ṣe mùsùlùmí o, ẹ kì í ṣe mùsùlùmí. Tẹ́ bá dẹ̀ bá bẹ́ẹ̀ kú, ẹ ní bójú orí Ọlọ́run pàdé. Torí à ń sọ òdodo fún yín, ẹ bẹ̀rẹ̀ sí ní twist òdodo, ẹ ń twist òdodo. Ẹ̀yin àwọn ẹ̀yin bàbá wa lákọ̀ọ́kọ́ nìyẹn o, nínú àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà ẹlẹ́bọ, tẹ́ fi máa dá àfáà ẹlẹ́bọ mọ̀. Àfáà tó bá jókòó ti iṣẹ́ jálàbí, wípé iṣẹ́ jálàbí lòun fẹ́ ṣe tó máa fi jẹ́yàn, wípé iṣẹ́ jálàbí lòun máa ṣe tó wọn á fi kọ́lé. Tó bá ti jókòó tì
ẹlẹ́bọ ni o. ẹlẹ́bọ ni ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa. àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́kejì nínú ọ̀nà tá a fi dáwọn àfẹ́ ẹlẹ́bọ mọ̀, gbogbo àwọn tó ń ṣe súfí nílẹ̀ Yorùbá, súfí nílẹ̀ Yorùbá yìí, nílẹ̀ Yorùbá tá wà yìí, gbogbo àwọn afọ́ tó ń ṣe súfí wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run, wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run. ọ̀nà wo ni wọ́n ń gbà ṣe ẹbọ? ẹ jẹ́ ká lọ wo àwọn Tìjàníyà tó ń pera wọn ní Tìjàníyà. àwọn Kọ̀dírà tiẹ̀ ṣe sàn díẹ̀. ṣe rí àwọn Tìjàníyà, ẹ béèrè lọ́wọ́ wọn pé aṣọ funfun tí wọ́n tẹ́ síwájú, ẹ béèrè lọ́wọ́ wọn pé kí ló fẹ́ fi ṣe, kí ni nǹkan tó fẹ́ fi aṣọ funfun náà ṣe, kí ni nǹkan tó fẹ́ fi ṣe. wọ́n láwọn fẹ́ fi gba ànábì lálejò. ṣé wọ́n ṣe lójú ayé ànábì? ṣáwọn sàhábà ànábì ṣerú ẹ̀? hadith tí gbogbo ayé mọ̀, tánàbì ní man ahadatha, ẹni tó bá sọ̀rọ̀ kan tí ò sí àṣẹ ànábì ń bẹ́ẹ̀, tí ò sí àṣẹ ànábì ń bẹ́ẹ̀, ànábì ní a ó dá padà fún un. ta ló taṣọ funfun síwájú láyé ànábì? ta ló taṣọ funfun síwájú láyé ànábì? kò sẹ́ni bọ́ọ̀lì tó taṣọ funfun síwájú láyé ànábì. níbo lẹ́yìn tí wàá rí ti yín? níbo lẹ ti rí? níbo lẹ ti rí? ẹ wá ń bọ aṣọ ẹlẹ́fẹ́ fi gba ànábì lálejò. Sheikh Ibrahim Yaf tí gbogbo ń tẹ̀lé táwọn míì nínú yín tẹ́ mú gẹ́gẹ́ bí Ọlọ́run, a sọ fún yín wípé nínú tírà àgbẹ̀ tí Sheikh Ibrahim ṣe, Sheikh Ibrahim padà wá sọ wípé at-taubatu ila Allah. Sheikh Ibrahim padà túbọ̀ sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo rọ̀bọ̀rẹ́bẹ́ tó ṣe, pẹ̀lú gbogbo rọ̀bọ̀rẹ́bẹ́ tó ṣe. Sheikh Ibrahim padà wá túbọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run náà. ṣùgbọ́n ẹ̀yin ẹ fẹ́ gbọ́, ẹ fẹ́ gbà, ẹ fẹ́ gbọ́, ẹ fẹ́ gbà. ẹ̀yin àwọn ẹ̀yin bàbá wa, ṣe àfọ̀níjálàbí, àfọ̀nísúfí, àwọn ẹlẹ́bọ tó stand gédégbé, ẹlẹ́bọ tó ṣúọ̀ gidi, òun ni wọ́n o, tí ò sí làṣàkà, kò síyèméjì ń bẹ, kò síyèméjì ń bẹ. ẹ̀yin wa, ìdí ta fi ń sọ̀rọ̀, ta fi ń jáde, ọlá pé a fẹ́ jẹ́ kẹ́yìn ìyá wa kẹ́ tún máa jìn sí kòtò. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn làwọn àfáà yìí ti mú jìnnà kú lọ́dọ̀ Ọlọ́run.